wèrè kan bẹ nílùú òyìnbó Al-Maroof ló ń jẹ́ ẹranko lásán tó daṣọ èèyàn bora ni wèrè aláìlójútì ẹ̀dá tó fẹ́ dárúgúdù sílẹ̀. Al-Maroof ta ló fi ọ́ jẹ ààrẹ gan? wèrè wo ló wù ọ́ dàgbà náà? ó yá ẹ wá bí mí léèrè mò ń sọ. ta lẹni tó gbẹ́ ẹ léyìn tó fi ṣe bí akọni? ta ló mú kó lo wèrè lọ́yọ̀ọ́? ta ló mọ bàbá tó bí òpònú aláìlérò? Al-Maroof tó sọ pé Ologundudu kì í ṣọmọ ọ̀fẹ́, tó sọ pé ọmọ Mọdákẹ́kẹ́ ni mo rí ìhà mi ò gbẹ̀rín mọ́. Ologundudu tó jẹ́ pé àpèsìn ọ̀la lórúkọ oyè tí bàbá jẹ nílé bàbá tó bí lọ́mọ, ọmọ ọ̀la rẹ̀ atẹ̀lóògùn yégbè. Al-Maroof òyì ẹ akékaka dé sí ọlọ́run ogun dé, ọlọ́ládé ti bọ́ ọwọ́ ṣòkòtò, ìjà ti dé bọ́ ọ ní gbangba ó kubi tó o fẹ́ sá lọ. òkú ọ̀rọ̀ tó o jù sórùlé akékaka ìyẹn ló mú ọ fẹ́ gbókù ọ̀rọ̀ lẹ́nu ọlọ́ládé akékaka mọ́ gbọ́ mi gbọ́ làbárè. ẹ dúró ná, ta ló fi jà ààrẹ? ààrẹ ti bo ààrẹ wá tún gbọdọ̀ pé méjì bí nílẹ̀ Yorùbá. lẹ́yìn ààrẹ Ìbà Gani Adams tí mo mọ̀, ẹni ọ̀dà ààrẹ ìṣe counterfeit Al-Maroof táyé ń pè ní Al-Maroof máa gbọ́ ẹranko yáyò. Al-Maroof lọ sórí agbẹjẹmọwọ o, kó o ṣe jẹ́jẹ́ kó o tẹ̀lé jẹ́jẹ́jẹ́. ẹranko lásán èkejì ajá ló ṣe. wèrè èèyàn tó ń pèrè lọ́kùnrin káre láì mo kí ẹ olórí burúkú sunkún jẹ́jẹ́ mọ́ gbọ́ mi gbọ́ làbárè. Al-Maroof tó o bá sọ pé Ologundudu ní diabetes ṣé wọ́n ló fún ni àbí wọ́n ń pín diabetes kiri ìgboro ni? olórí burúkú sunkún jẹ́jẹ́ ó fi ìlú òyìnbó sátẹ́lẹ̀ ó wá ń sọ sẹ́yìn aṣọ. ẹjẹ́ sọ fún ẹ pé níbi tó ti ń gbọ́ ó ti kàn jọ̀gbọ̀n. ó ti di dandan ọmọdé kọ́mọdé tó bá ti yàgbẹ́ sójú ọ̀nà, irú ọmọdé bẹ́ẹ̀ ti jẹ́ kí yẹ ó gbèpè lẹ́nu àwọn èèyàn tó ń kọjá nírònà ni. ẹ sọ fún kó gbọ́ ọmọ àlè Ọ̀yọ́ tó pẹrẹ lọ́mọ Ọ̀yọ́ gidi ní í ṣe. ẹranko yáyò ẹni bá lábẹ́rẹ́ ajá ẹ dákun ẹ bùnmi. Al-Maroof ti fẹ́ ya wèrè. ọ̀rọ̀ Ologundudu tó béèrè ọ̀rọ̀ tó ní kí ló dé ìtẹ́ ń sọ ọ̀rọ̀ ìjà kọ́. ó ní ẹ tún sọ ìtàn tẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ kọ́ lórí. kí wá ló dé kí la gbé kí la jù? èmi ló dé ọkìnrin ló sọrùn ẹ lọ rè gbé Ṣàngó Olúkòso àyànràn náà. èmi ló dé Al-Maroof mọ tẹ́lẹ̀ jẹ́jẹ́ mọ ṣe díẹ̀díẹ̀. ta ló mọ̀ kó lu ẹ lọ́yọ̀ọ́? olórí burúkú olòṣì nígbà wo ni ìwọ dé ná tó ń pera rẹ ní blọ́gà? ìbéèrè ò sádìjà. ohun tí ò bá yé ni dandan ni kí wọ́n fi yé ni ní tilé tó kó àkàìmọye ìgbà l'Ologundudu ti tú àṣírí ìjọba fún kọ́ wá. níbo ni ìwọ wà nígbà yẹn ẹranko yáyò? lọ́jọ́ wo lẹ bá Lákànbí níbi ìwà ọ̀daràn? àṣé òótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ pé olóòótọ́ kì í lẹ́ni lẹ́yìn gangan ni, ṣùgbọ́n Olódùmarè kì í sọ bá a kà. kàkà kọ́mọ olóore ó jì sí kòtò yá mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ẹ̀ mọ́lẹ̀. ó yẹ ẹ máa pariwo lọ, ẹjọ́ yín ni. wàhálà ti yín nìyẹn, ọ̀rọ̀ ò kàn wá mọ́. ọmọ Nàìjíríà kò jọ mí lójú o, bẹ́ẹ̀ ni kò jẹ́ tuntun. bẹ́ẹ̀ ṣe ń pariwo Wàsíù Àyìndé rè lọ́jọ́sí, tẹ́ ẹ pariwo Ọmọgbọ́láhàn, tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣèbàjẹ́ ẹ̀kára yìí ó gbọ́. ṣètò Ologundudu lẹ tún fẹ́ mú gbọ́. ẹ ti ríjọ ọlọ́ládé AKEKAKA, ẹ ti sọ̀rọ̀ lórí Awíkonko. mo ní kẹ́ sọ̀ra ṣe àkàndá ọ̀rọ̀ sẹ́ni tẹ́lẹ̀ mọ́ báwọ̀ yá àjà. Al-Maroof ẹ̀mí ló ń wó pè ẹ́. bó bá wù ó tún lè jáde fún mi. ọlọ́ládé AKEKAKA mò ń bẹ nílé bámbàm fún ẹ gidi ni. ẹ ti sọ̀kò sórùlé, ó di dandan kẹ́ ẹ gbóhùn onílé mọ́ gbọ́ mi gbọ́ làbárè. Ologundudu tó wọ̀lú ẹ̀tẹ́ Alákànbí ò tẹ́ rárá. Jagunlabi wọ̀lú aláìlẹ́nìkan ń ṣe ni wọ́n falayé jọba. Ologundudu ti gòkè odò káfáró tó já, ẹ̀yin ló kù kẹ́ ẹ múra ọ̀ọ́bì. Al-Maroof ó jẹ́ ṣọ́ra. ìwọ ń sọ pé Ọ̀nìrìnṣà ń bọ̀wọ́. kí ló mọ̀? kí lòye tó yí ẹ gan? ṣé wọn ló fẹ́ kọ́ Ọ̀nìrìnṣà bí yóò ti ṣe ni? kí ló dé ẹ̀fọ́ Ọ̀nìrìnṣà lọ́rùn lèmi ló dé kákùtù yín wá tún wú? ìwọ sọ kéèkì gbogbo akéwì Ọ̀yọ́ mọ b'Ológundúdú kí wọ́n tún mọ bọ́ Ọ̀nìrìnṣà náà. Al-Maroof ìbájókòó mẹni tí wọ́n ń pè lọ́ọ̀nìrìnṣà ò ní bá wọn dábàá rú ẹ̀ láíláí o. ó fẹ́ rí ìjà Ọ̀rànfẹ̀ onílé iná, ó fẹ́ rí ìjà odò ńlá tí wọ́n ń pè lódò ẹ̀sìn mìíràn gidi lọ ṣọ́ra. mò ń kìlọ̀ mò ń pariwo Al-Maroof mọ́ gbọ́ mi gbọ́ làbárè. ẹ dákun ẹ jọ̀ọ́, ìyá ọmọ yìí ń kọ́ ná.
ọmọ yìí ti ń gbó yóò ya wèrè bó bá pẹ́ bóyá ẹjẹ́ tètè sọ fún kó tó poje lẹ́nu mò ń pariwo mò ń pàròyé ó yá ọlọ́ládé akékaka mo dé pẹ̀lú ìjàngbọ̀n. gbogbo ajẹnisẹ́ni tó ń bú olórí oko ẹ ṣọ́ra àdòǹkì àbàdàtì ní tológundúdú. bàbá yín ní ṣe wà láyé ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọkọ̀ sójà ọkọ̀ òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ líle tó dù á bí ó mú láhán ó mú lẹ́nu. ọ̀dà nìkan jókòó sínú ilé tó tún bara rẹ̀ lẹ́rù. Ológundúdú jẹ́ kí wọ́n máa gbó lọ orin wọn ní jẹ́ kí wọ́n máa kọ́ lọ alákànbí gbogbo wọn ló máa sán lọ bí ẹyẹ gbogbo ènìyàn tó ń bà ẹ́ jẹ́ gbogbo wọn ló máa rà dànù bí ìtì ọ̀gẹ̀dẹ̀. ọlọ́ládé akékaka késekése létí yìí o kàsàkàsà ń bọ̀ bàbá késekése Al-Maroof ni mo jáde fún ọjọ́ lọ sọ wí agbẹjẹmọ́wọ́ tí wọ́n bá ti bí bàbá ńlá kú bàbá rẹ̀ dé o lè jáde fún mi wàá gbọ́ bámúbámú wàá gbọ́ wìtìwìtì ọ̀rọ̀ ó yá ọlọ́ládé akékaka mò ń bẹ nílé mu òròde mọ́ gbọ́ mi gbọ́ làbárè. èmi tí mò ń bọ̀ lójú ọ̀nà tọmọdé ilé sáré kíjokíjo tágbàlagbà ń díjú wọ́n ní kí ló dé wọ́n ní tọ́lọ́ládé bá dé akutuku ó wu wàhálà yóò ṣẹlẹ̀ kí ló dé baálé ilé ń dífá gbogbo wọn ni wọ́n ń dífá Ifá sọ fún wọn pé bọ́lọ́ládé bá dé ewu ni àìdè rẹ̀ gan ìjọ̀gbọ̀n ọlọ́ládé mo ti dé sí yín lọ́rùn tógun kọ́ ẹ mọ́ gbọ́ mi gbọ́ làbárè alákànbí Kunle Ologundudu sáàmọ wò wọ́n lóye ẹ̀gàn ò pé kó yín mọ́dún rárá ṣebí wọ́n ti kú ti bá tètè òpó kó kúkú nìwọ ó ti bómi nílẹ̀ kejì ó tó dé mọ́ gbọ́ mi gbọ́ làbárè. Al-Maroof lọ ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́ lọ ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́ lọ ṣe wí agbẹ́jẹ́mọ́wọ́ mọ́dógún sílẹ̀ nílẹ̀ Yorùbá orí ẹ̀ la fi fa ó jẹ́ lọ ṣọ́ra mò ń pariwo mò ń ké tantan ẹ mọ́ gbọ́ mi gbọ́ làbárè. ó dáa mò ń lọ náà wọn ò ní fẹ́ padà dé ẹ mọ́ gbé tìbalẹ̀ ọmọ eriwo ọlọ́ládé akékaka ń lọ yìí ná mo padà bọ̀ láyọ̀.